gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín, ètò Amásọ Ìbò. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí, ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Àròjinlẹ̀ obi. Owó yín ni báyìí, ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà yìí. Nítorí ẹnu ti ń kùn yín gan-an. Pé kẹ́ ẹ wá sórí ètò yìí. Wọ́n jẹ́ kémi náà sinmi. Ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan. Èmi kọ́ ọmọ ìdàndá leléyìí kì í ṣe tèmi. Ìdàndá ni. Ìdàndán. Ẹ kàn fi dẹ páńpẹ́ lẹ̀ fún mi ni. Ọlọ́run ó yọ mí. Yóò dà. Ẹ ṣáà ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan. Bẹ́ẹ̀ni. Nǹkan tẹ́ wá nílò láti ṣe ẹ dáhùn ìbéèrè 10. Kẹ́ ẹ má sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá. Kẹ́ ẹ dẹ̀ mọ̀ nǹkan yín dáadáa. Gbogbo àwọn kìíní ilẹ̀ mọ̀. Mi ì mọ̀ nǹkan. Ló bá tán. Tẹ́ ẹ bá wá mo kàn ń sọ eléyìí ni. Tẹ́ ẹ bá wá ṣe tí ẹ sọ Yorùbá ṣúlẹ̀ ètò yìí. Ṣùgbọ́n tẹ́ ẹ ṣe àwọn ìbéèrè kọ̀ọ̀kan kẹ́ wá wà ní 1,100,000 lẹ́yìn ètò àfúyín nílọ́po owó tẹ́ jẹ. Ìyẹn dà. Nílọ́po méjì. Nílọ́po méjì. Ó sì ṣe é ṣe náà. Mo wá kọ́ Yorùbá náà kì í ṣe torí owó mo ṣe wá. Pé kí n lè. Wá kọ́ Yorùbá. Mo wá kọ́ Yorùbá ni. Mo ti gbọ́. Ṣùgbọ́n tẹ́ bá sọ àmúlùmálà tẹ́ wá wà ní 10,000 tẹ́ sì níbèrè ilẹ̀ àní kẹ́ máa mówó lọ. Ṣùgbọ́n tẹ́ bá rán rí délẹ̀ pa ṣe é lànà ni. Ó jẹ́ ṣe ayé a ṣe é lànà ni. Báyé ò jẹ́ gbádùn a ṣe é là. Òyà jẹ́ ni. Saheed Òṣùpá máa ń gbé mi débẹ̀ ẹ má fi bẹ̀ mú mi. Ẹ má ti bẹ̀ mú mi. Ẹ jẹ́. Ó dáa. Ṣùgbọ́n tẹ́ bá rán rí mọ̀ pé ẹ fẹ́ dáhùn àwọn ìbéèrè yín tó ṣì kù lẹ̀. Tẹ́ bá ṣe ń dáhùn wọn, owó yín á máa tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè padà. Èyí náà dà bẹ́ẹ̀. Ìyẹn dà. Olófòfó wà ń bí ọ̀rẹ́ yín ni o. Kì í ṣèyàn rí. Olófòfó yìí ṣèyàn rí. Ọ̀rẹ́ yín ni. Súrà tí mò ń wò yìí ṣe tèèyàn rí. Ó dáa. Àròjinlẹ̀ rèé, ẹ̀yin ẹ dárúkọ yín, gbogbo ayé ló mọ̀ yín. Arojinle ló kọ mi àyàn gidigbo tí ń kó gíbò lọ́gbọ́n kí gbogbo lóye àtọ̀mọ̀ wọn lè jó. Máa gbé ọmọ abẹ́rẹ́ mẹ́ta àṣàgárì ọ̀kan lókun ní afẹ́rẹ́. Ó ti tó. Ṣé ẹ fẹ́ máa kó mi láyà jẹ ni? Ẹ wá tiẹ̀ jẹ́ sọ ẹyọ kan tí mo fẹ́ káwọn èèyàn gbọ́. Ní pé ewúrẹ́ dúdú tó bá sọnù ẹ má wá. Ìran bàbá mi ìbọn gbé ewúrẹ́ rí. Àgùntàn funfun bọ̀lọ̀jọ̀ ẹ má wà dọ́dọ̀ wa. Àmọ́ tó bá jẹ́ obìnrin rọ̀gbọ̀dọ̀ bó ṣe dúdú bíi kóró oṣù bó sì ṣèyí tó pọ́n fún òbí ọ̀lẹ̀ àwẹ̀. Ẹ ṣe ni ẹgùn ẹ wá bẹ̀rẹ̀ lé àwọn bàbá tó di mìíràn tó ráwà lọ́mọ gbáyagbáya. Ilé yẹn mo fẹ́ sọ káwọn èèyàn lè mọ̀. Gbáyagbáya ni. Bẹ́ẹ̀ni. Gbọ́. Jùmọ̀kẹ́. Ṣé kìí ṣe pápẹ́ ni mo kóra mi sí báyìí torí Ọlọ́run? Nítorí ẹ ti ń kó mi láyà jẹ o. Bí mo ṣe wà yìí kílò láyà mi mí bí ìkọ̀kan mi fẹ́ jáde kúrò nínú àyà mi. Kí nǹkan kan iṣẹ́ ọ̀lẹ́ ń ṣe fáwọn tó fẹ́ mọ̀ yín délẹ̀délẹ̀. Mo jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ àti agbéròjáde lórí ayélujára. Mo sì jẹ́ aṣèwádìí lórí àwọn ìmọ̀ nípa ètò ìlera àti pàápàá jùlọ nípa ọ̀rọ̀ ẹranko yẹn ni ó dàbí pé ó gbé yín jáde jù. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n mo mọ̀ pé ẹ kẹ́kọ̀ọ́ gboyè ní iléèwé ẹ̀kọ́ gíga ti Ìbàdàn àbí tìbó. Iléèwé ẹ̀kọ́ gíga etí ọ̀gbìn tìjọba àpapọ̀ ti Abẹ́òkúta tí wọ́n ń pè ní FUNAB. Ibẹ̀ ni mo ti ṣe kẹ́kọ̀ọ́ gboyè àkọ́kọ́. Wọ́n á gboyè ìpele tí wọ́n ń pè ní míyásítíyà. Mo gbà yàn ní ti ilé ẹ̀kọ́ gíga ti Ìbàdàn. Ó dáa o.
ó tọ́dún mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ sí gbóhùnsáfẹ́fẹ́ ní èdè Yorùbá mo mọ̀ pé èdè Yorùbá lẹ fi ń ṣe ìgbóhùnsáfẹ́fẹ́ tiyín. bẹ́ẹ̀ni tí mo ti ń gbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá ó ti ọdún kẹsàn-án rèé ó ti fẹ́ pé 10. kí n má parọ́ bẹ́ẹ̀ni mi ò fẹ́ kẹ́ ẹ wá bí. ẹsẹ̀ mi jẹ́jẹ́. jẹ́ kó mú béèrè àkọ́kọ́ kò sẹ́wu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́. kò sí òǹkà ń bẹ̀. ẹ jẹ́ n wò. mo ti rí. ojú owó la ti ń yóò kà ẹ jẹ́ n wò. ẹ má ṣèyọnu. ó dáa. ìbéèrè méjìdínlógójìlélọ́ọ̀ọ́dúnrún. méjìdínlógójìlélọ́ọ̀ọ́dúnrún. wọ́n ní kí ni Yorùbá ń pè ní ṣé ọ̀wẹ̀. kí ni. tí Yorùbá ń pè ní ọ̀wẹ̀ ó jẹ́. kì í ṣe ọ̀wẹ̀ o. ọ̀wẹ̀. dòre ọ̀wẹ̀. ọ̀wẹ̀. bọ́lá wa ń gbé mi lọ báyìí kò yẹ ká máa ṣe báyìí fúnra wa. ọ̀wẹ̀. àwọn ẹni tí ó kéré jọjọ. kí ni. ẹni tó kéré jọjọ ni ọ̀wẹ̀. dúró. Ọlọ́run dáadáa lọ́lọ́run tèmi. dúró. Ọlọ́run dáadáa lọ́lọ́run tèmi. Ó ṣe mí dáadáa ó hùwà dáadáa sí mi. ṣé ẹ mọ̀. ẹni tó kéré jọjọ ni ọ̀wẹ̀. òkèlè ni ọ̀wẹ̀. Yorùbá bò nìyẹn. Yorùbá Ọ̀yọ́ àjùmọ̀lò. mo ti sọ pé mo wá kọ́ èdè níbi ọ̀wẹ̀ mi ò gbọ́ rí. cherry ókè tó bá gbóúnjẹ síwájú èèyàn náà máa wẹ̀. ṣùgbọ́n mi ò gbọ́ rí. ní àjùmọ̀lò ṣe mọ̀ pé kì í ṣá. èdè àjùmọ̀lò wà èdè tó kẹnu wà bóyá lára àwọn tó kẹnu lélẹ̀. tó kẹnu. bẹ́ẹ̀ni. kò sí ìyọnu. kẹ́kọ̀ọ́ ó dàbí pé èèwọ̀ tú lára olóògbé. kò sí ìyọnu. ẹ jẹ́ àwọn béèrè àníyàn nìṣó. ká máa béèrè àníyàn nìṣó. ẹ fi kan kún àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ ń fi ojú àwọn Man U rí màbo. bẹ́ẹ̀ni kì í ṣe Man U nìkan àwọn tí ó bá ti fìdí rẹmi ni ṣé àwọn pé Yorùbá sọ pé òṣónú ò tayò. torí níbi tí wọ́n bá ti ń tayò ẹ̀fẹ̀ àti nǹkan kan ó mọ̀ jáde. bẹ́ẹ̀ni. òun náà ni mo gbé yọ sí ìdí ohun tí wọ́n ṣe àwọn tó bá ti fìdí rẹmi. ni kákan fi hàn ṣe yẹ̀yẹ́ díẹ̀. ká fi hàn ṣe yẹ̀yẹ́ òṣónú ò tayò lóòótọ́ ó yá ìbéèrè kẹrin. òní òkété lẹ́yìn. ẹ dúró. ok. láàmì yóò kè yẹn. ìbéèrè 13 wọ́n lè parí òwe. òní òkété lẹ́yìn àrò ọ̀la òkété lẹ́yìn àrò kójú ò bá tààrọ̀ yẹ kójú tó kété. Àròjinlẹ̀ ayan gidigbo tí kò lu ọgbọ́n bọ́ kí ni kí kógi bòlù ọgbọ́n ìyẹn wọlé. ìbéèrè kẹlò. ìbéèrè 14 kí ni ìtumọ̀ àkànlò èdè yìí? fìdí pa igbá. fìdí pa igbá. fìdí pa igbá. fìdí pa igbá.
kí ló túmọ̀ sí ó fìdí pa gbá. ó ti fìdí pa gbá. ilé tòwó fìdí pa gbá. ẹni tí ó bá ṣòfò ẹni tí bó ni mo ṣe fẹ́ gbé e kalẹ̀. ẹni tájálù bá bá. báyìí nísìnyí mo sọ fún yín pé rárá ẹ jẹ́ kí n àròjinlẹ̀ lọ́wọ́ nítorí ẹ jẹ́ n sọ nǹkan fún yín nípa àròjinlẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ Masọ̀yìnbó tí à ń wá àwọn ìbéèrè tó jẹ mọ́ ẹranko nípa ẹranko àròjinlẹ̀ ni mo kàn sí pé àròjinlẹ̀ gbogbo akọ àmọ́ gbogbo nǹkan tó ẹ̀yin ẹ wá ràn mí lọ́wọ́ nípa ìbéèrè tó jẹ mọ́ ti ọ̀rọ̀ ẹranko wọ́n dẹ̀ fi ránṣẹ́ sí mi bìbà ẹ̀yin tẹ́ bá ti ṣí ìbéèrè tó jẹ mọ́ ẹranko lórí ètò yìí ṣe fẹ́ kó wọn kò lẹ́yìn mi nígbà. ìbéèrè àròjinlẹ̀ mo ń fìyẹn dúpẹ́ lọ́wọ́ yín fún ipa tẹ́ ń kó láti lè jẹ́ kí a ní ìmọ̀ sí nípa ẹranko ní ilẹ̀ Yorùbá torí gbogbo ẹ̀ ni a ti yípọ̀ mọ́ra wọn àti gbogbo àwọn nǹkan tó jẹ́ wípé à ń wò bíi nǹkan àrà mẹ́rìírí tó jẹ́ wípé nǹkan ṣèèṣì a wá sọ di àṣà wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé ó ṣèṣì ni àwa ti sọ di pé bí àwọn ẹranko yẹn ṣe ń ṣe gan-an nìyẹn ó dẹ̀ tún wọnú òwe gan-an nígbà míì. bí àpẹẹrẹ wọn ní ọmọ náà ká ní í ṣe kú pọ̀ká tẹ́lẹ̀ yóò sì rí bẹ́ẹ̀. ẹ̀yin lẹ jẹ́ kí n mọ̀ mi ò mọ̀ tẹ́lẹ̀ èmi náà ìbá máa kọ́yàn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nígbà tẹ́ ti jẹ́ kí n rí tá a dẹ̀ ti ṣe ìwádìí lórí nǹkan tẹ́yin náà sọ a rí pé òótọ́ ni àti ti ẹranko tó ń dorí kodò yìí àdán pé tẹ bá lanú àtọlẹ̀dọ́lẹ̀ ń tàdán tá a bá lanú kan àbá kan kò rí bẹ́ẹ̀ àdán tí èèyàn bá lanú ẹ̀ tí wọ́n bá bọ́mọ ó lóyún ni tẹ ẹ bá lanú ọmọ yẹn ní bá nǹkan kan wọ́n ní láti kọ́kọ́ ní ìbálòpọ̀ kí àtọ̀ dára àbò kóyún tó dé wọ́n yìí gbóyún wá látọ̀run. ṣe mọ̀ pé láti ayébáyé la ti ń gbọ́ pé tá a bá lanú àdán Òṣùpá gan fi kọrin pé tá a bá lanú àdán kan àárí kan. ṣe rí ohun tí àwọn bàbá wa kì í ṣe pé wọ́n parọ́ ohun tí wọ́n bá rí ni wọ́n fi ń sọ àwọn ọ̀rọ̀ yìí àwọn àdán àsìkò ìlóyún wọn máa ń papọ̀ sí ìgbà kan náà ó ṣeé ṣe kí wọ́n pa àdán tó yá tó tó bíi mẹ́wàá tó kí wọ́n wá lanú gbogbo ẹ̀ kí wọ́n bá ọmọ lọ wọ́n ti wá rò pé bó ṣe máa ń rí bóyá gbogbo wọn lóyún nígbà yẹn. bẹ́ẹ̀ ni ohun tó ṣeé ṣe kí wọ́n rí nìyẹn ṣùgbọ́n fún àwa ó wà lórí wa láti ṣe àfọ̀mọ́ sí ohun táwọn bàbá wa gbé délẹ̀ àwọn ọmọ tiwa náà wọ́n á dé wọ́n á ṣàfọ̀mọ́ eléyìí ni ó jẹ́ kí ìtẹ̀síwájú ó lè bá ìmọ̀ irú tí ẹ̀yin náà ń ṣe níbí ní ìsìn àwọn kan ó tún dé lọ́la wọ́n ó tún ṣe mọ́ lé lórí òun ni ìtàn òfin ní gbàgbé èèyàn. bẹ́ẹ̀ni ẹ ṣe gan ni ó yá fìdí pagbá. ẹ ń gbìyànjú láti sọ̀rọ̀ nípa ẹ̀. mo ní báyìí tí bá ní kí ló dé ó yẹ kẹ́ ti máa lọ kí ló dé tẹ́ wá fìdí pagbá. ṣe yẹ mi báyìí ó dàbí ìgbà tí wọ́n bá ń fi àparí iṣu àlejò ilé ti tó lọ ẹni tó bá fìdí pa igbá ó jókòó síbẹ̀ ó kọ̀ láti lọ ó fìdí pagbá kí ló dé. wàrà bí ìyẹn kò ṣe lọ ó kàn fìdí pagbá síbẹ̀ yẹn ni wo bó ṣe máa bá sọ̀rọ̀. mo sọ pé mo wá kọ́ èdè àwọn ọ̀rọ̀ tẹ̀sí fún mi lónìí ẹ̀ rí ìmọ̀ bí ń ṣe yí mọ́ ọ̀rọ̀ ẹranko kan tí mo bá fẹ́ sọ ó gba àwọn nǹkan tí mo kọ́ yẹn bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe ní tí n bá kọ́ bí èèyàn bá ṣe. ẹ má sọ pé ẹ̀yin ni olùkọ́ ẹ ń kọ́ gbogbo àwọn èèyàn ní. ó dáa owó yín sì kì síbẹ̀ ó kì gan ó kì ìbéèrè kelo. ìbéèrè okòólénírínwó òun mẹ́fà. ilé mẹ́fà.
ìlú wo ní ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń ṣe ọdún ìgogo? Ìgogo. Rere ìgogo. Ìgogo. Ọdún ìgogo. Ẹ mọ̀. Mi mọ̀ tí màá kàn sọ ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ pé ìgogo. Ó dẹ̀ gbajúgbajà o. Mi ò gbọ́ rí. Ẹ gbọ́ rí. Nínú ìgbà àkọ́kọ́ tí mò ń gbọ́ ìgogo. Ìgogo, ọdún ìgogo. Ìgogo. Wọ́n wo ìpilẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ yẹn ibi tó lè jẹun mọ́. Ibi tó ti lọ nìyẹn nítorí ọ̀nà tí mo lè gbà ràn yín lọ́wọ́ ni wípé kò mú Yorùbá àjùmọ̀lò dání. Àwọn wo ni wọ́n lè ní wọ́n súnmọ́ Yorùbá àjùmọ̀lò tí bóyá ní ilẹ̀ Yorùbá bóyá ká sọ pé àwọn Ògùn tí wọ́n ń pè ní Ègùn má wòrì. Ara ó jìnnà sí. Ìgogo. Ibẹ̀ ṣé mọ̀ pé àwọn ẹ̀yà kan wọ́n sọ wípé àwọn ni wọ́n pé Odùduwà ti ọ̀dọ̀ wọn. Bẹ́ẹ̀ni. Pé Odùduwà ti ọ̀dọ̀ wọn lọ, Ọ̀rànmíyàn ti ọ̀dọ̀ wọn wá tẹ̀dó sí Ifẹ̀, gbogbo ẹ̀ ṣáàṣì wà láàrin ara wọn tó ń bára fà tí nígbà tí ọba tuntun jẹ tó sọ wípé báyìí o òun fẹ́ ṣe báyìí pé Ọ̀rànmíyàn wá ó jẹ kí ẹlòmíì tó jẹ ó wá sún ipò ọba tó jẹ yìí wọ́n sún ipò tiwọn wọ́n sún sí iwájú díẹ̀ pé wọ́n fẹ́ ka Ọ̀rànmíyàn mọ́ ara ọba tó ti jẹ níbẹ̀. Ìlú yẹn wọ́n jọ ní ìmúra kan náà, wọ́n jọ ń ṣe bákan, wọ́n ò pààlà. Wọ́n jọ múra bákan náà pẹ̀lú àwọn ẹ̀dó. Ọba wọn gan máa ń múra nígbà tó máa. Wọ́n jọ múra bákan náà pẹ̀lú àwọn ẹ̀dó. Ẹ wo mi. ẹ ti gbìyànjú. Mo ti gbìyànjú tó. Ká mọ́ parọ́ ká mọ́ jà. Ọba àwọn Ìbíní wọ́n ló múra bí Ìbíní. Ọdún gógó. Àròjọ Musolókun. Ọ̀wọ̀ ni ṣé mọ̀ pé Ọ̀wọ̀ wọ́n fara pẹ́ bí Bìní ṣe bí ìmúra nígbà tó máa ń ọdún gógó yẹn gan kábíyèsí máa wọ yẹ̀rì bíi ti àwọn Bìní, wọ́n máa dirun wọn, wọ́n máa fìyẹ́ sí, wọ́n máa iyùn tí wọ́n máa dé bíi ti bí wọ́n ṣe máa ń mú aṣọ ìnujú tó ṣe máa ń mú dání bí wọ́n ṣe máa ṣe nígbà yẹn náà ni. Kò sí wàhálà. Ìbéèrè 9,400. 9,400. Ṣé mọ̀? Bẹ́ẹ̀ni. Kí ni Yorùbá gògóńgò? Gògóńgò ni. Gògóńgò ni. Owó sì kì í síbẹ̀ 1,100,000 kì í ṣe kéré mi. Ìbéèrè kí ló ní yẹn? Ọ̀tàlélẹ́gbẹ̀ta ohun àrún 665. Dárúkọ ìlú 15 ní ìpínlẹ̀ Oǹdó. Ọ̀wọ̀. Odò, Ọ̀wọ̀, Oǹdó, Bìní. Nípínlẹ̀ Oǹdó, Bìní. Oǹdó ẹ má bínú.
Ọ̀wọ̀. Oǹdó. Ìkàrẹ́. Ìkàrẹ́. Àkókó. Ìbòlá Ìkàrẹ́ àkókó ni. Àkókó pọ̀ gan. Bẹ́ẹ̀ni. Oǹdó. A ti sọ Oǹdó. Ṣé wọ́n ti sọ Oǹdó? Ẹja tún mú. Oǹdó. Ọ̀wọ̀. Àkúrẹ́. Àkúrẹ́ ó dẹ̀ta. Ìkàrẹ́ àkókó. Ìkàrẹ́ àkókó dẹ̀rin. Ní Yorùbá pé mẹ́ẹ̀ẹ́dógún. Ṣé kí n fi yín lẹ́yọ̀ kan? Ń bọ̀ ní Oǹdó. Lẹ́yìn Oǹdó ṣé ti lọ sí Oǹdó rí? Oǹdó gangan ìlú Oǹdó. Mo kàn gba ìpínlẹ̀ yẹn kọjá. Ó dáa, ẹ ti dárúkọ mẹ́rin nípínlẹ̀ Oǹdó. Ẹ fún mi ní mọ́kànlá nípínlẹ̀ Ọ̀ṣun. Òṣogbo. Ẹdẹ. Ìkirè. Ó di mẹ́ta o. Ẹ tí dọ̀ṣun rí. Ọ̀ṣun náà mo kàn. Ẹ gbabẹ̀ kọjá. Ra mi yọ òkè yẹn. Ẹ ti dárúkọ mẹ́ta. Òṣogbo. Ìkirè àbí? Ẹdẹ. Ó ní ìlú kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ wípé Odídẹrẹ́. Màá rántí. Ọba Àkànní. Mo fẹ́ rántí o. Ìwó. Ìwó. Ó di mẹ́rin. Kí ni? Ó fẹ́ fún yín ní orírun ilẹ̀ Yorùbá. Ifẹ̀. Ṣé rí tí èèyàn bá ti wà lórí àgbà yìí. Ìyẹn òṣèré o. Óye. Òṣèré. Ìjẹ̀ṣà. Iléṣà. Ìjẹ̀bú-Jẹ̀ṣà. Ìfẹ́tẹ̀dó. Ó ti di mélòó bẹ́ẹ̀? Ó kẹyọ kan. Ó kẹyọ kan. Arojinle. Ó kẹyọ kan. Ìfẹ́tẹ̀dó. Ó ní ìlú kan tí gómìnà ibẹ̀ tó wà ń bẹ̀ yìí kí wọ́n tó débẹ̀, gómìnà tó wà ń bẹ̀ tẹ́lẹ̀. Gómìnà Oyètọ́lá. Mi ò mọ ìlú tí. Olókè méjì takotabo. Olókè méjì. Takotabo. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn Èkìtì ni wọ́n máa ń sábà kì ní. Ìrágbìjí. Ìrágbìjí. Ṣùgbọ́n mo fún yín nítorí mo gbìyànjú o. Èèyàn gbọ́dọ̀ parọ́. Mo gbìyànjú. Ó yá, ìbéèrè yín kù mẹ́ta lẹ́yìn ilé. Okòólénírínwó ohun ẹ̀jọ igi osè. Kò jẹ́ kí n mú jáde tán. N tẹ́ ń ṣe fún mi ò dáa. Àwọn olólùfẹ́ wọn máa wò pé Sáròjinlẹ̀ náà bó ṣe fúyẹ́ tó rè. Fúyẹ́ ẹ wúwo. Ẹ wúwo. Adébóyè ni mo fúyẹ́ gẹ́ẹ́. Mo dẹ̀ wúwo.
ìbéèrè kelo. Òjìlélẹ́gbẹ̀ta ó dín mẹ́fà. Òjìlélẹ́gbẹ̀ta dín mẹ́fà. Ajímápò ń gbẹ Bí ewé bí kini. ewé. Ìmọ̀ gbọ́dọ̀ gbàgbé. Tádìyẹ bá fìyẹ́ lùyẹ́. Iye alẹ̀ pìpìpì. Ìyá Iye aṣọ. aṣọ pìpìpìpì tádìyẹ bá fìyẹ́ lùyẹ́. Ajímápò ń gbẹ. Bí ewé kini. Bí ewé bí ewé bí Ajímápò ń gbẹ bí ewé bọ́kànkan rẹ. Ajímápò ń gbẹ bí ewé jìnrìn. Jìnrìn kan. ewé jìnrìn ni a fi ń tó bá gbó èèyàn lè mú bí tinú bá ń dùn yàn ewé jìnrìn. Bàbá mi máa ń fi ewé jìnrìn a máa da ọdẹ́kù sínú ewé jìnrìn a mú ara èèyàn ó bá ṣe máa rí lára. Àwọn nǹkan tí mo máa ń rántí nípa bàbá mi nìyẹn. Ta ewé gbó ewé jìnrìn. Ajímápò ń gbẹ bí ewé kíni. Bí ewé efinrin. Ìyẹn náà máa ń dùn téèyàn bá fi ṣe ìrẹsì. Téèyàn bá fi ewé jìnrìn ewé kílẹ̀ ewé efinrin tán bá ṣe tán fi àwọn ẹja efolo kán fi sí ẹ̀jẹ̀ eléyìí tán ti bó ara ẹ̀ kúrò ní o kán fi sí. Kò fi bẹ́ẹ̀ dùn níyẹn mi ò gidi ni o. Ó dùn bẹ́ẹ̀ o. Ó dùn bẹ́ẹ̀. Ó dùn bẹ́ẹ̀ púpọ̀. Ṣùgbọ́n téèyàn bá fi gidi kéèyàn fi jẹrẹ kéèyàn wá fi ewé jìnrìn pẹ̀lú ọdẹ́kù. Kó wá múlé. Ajímápò ń gbẹ bí ewé kíni. Bí ewé rinrin. Ajímápò gbẹ bí ewé rinrin. Àròjinlẹ̀ ò fẹ́ràn ẹ̀ má tọ̀ wọ́n. Ajímápò ń gbẹ bí ewé rinrin. Ìbéèrè 2lénírínwó. Kí ló sọ? Àwọn agbábọ́ọ̀lù gan ṣìn. Mo mọ̀. Mo fẹ́ wo Yorùbá ẹ̀ gangan ni. Ojúgun. Òun náà ni. Ojúgun ni. Ìbéèrè tó gbẹ̀yìn lélẹ̀. Wàá lè fún mi ní ìbéèrè ẹranko kan ṣù. Gbẹ̀yìn ará ilé wọn ṣe mí dáadáa o. Dúró. Báwo máa ṣe fún yín ní ìbéèrè ẹranko? Mo sọ fáwọn ará ilé pé ẹ̀yin lẹ ń tẹ̀béèrè ẹranko fún mi. Màá tún fún yín ní ìbéèrè. Kẹ́ ẹ tiẹ̀ wá kan kó má jẹ́ lára àwọn èyí tèmi fún yín. Like tẹ́ ẹ sọ yẹn. Lára. Bá mi yọ no yẹn. Kí ló ń ṣẹlẹ̀ báyìí Ọlọ́run mi? Ọlọ́run mi èyí ò wá kà màmá. Ọlọ́run. Àlọ́ o. Àfẹ̀rígbà ọ̀rẹ́ wọlé. Afẹ̀rígbọ̀rẹ́ wọlé. Àfitúláàsì tì í bọ́ síta. Kí ni? Oúnjẹ ohun ìgbọ̀nsẹ̀. Oúnjẹ ohun ìgbọ̀nsẹ̀. Afẹ̀rígbọ̀rẹ́ wọlé tẹ́ bá gbé báyìí. Tẹ́ bá fẹ́ tú ẹ máa tì bọ́ta. Mo sọ òyìnbó lẹ́ẹ̀mélòó náà. Ó tó ẹ̀mẹ́ta. Ẹ̀mẹ́ta. Tó bá ṣe pé
ẹ bá wà lẹ́gbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ìbá jẹ́ ẹgbẹ̀rún lọ́nà igba. tó bá ti wáyé párí láàrin. Nǹkan tá a wáyé láàyè. Lóòótọ́ inú mi dùn pé ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí lénìí. Inú mi dùn gidi gan-an ni inú tèmi náà dùn púpọ̀. nítorí ìgbéga èdè àti àṣà Yorùbá àjùmọ̀ṣe ni. Nǹkan tó wá dùn mọ́ mi jù ni wípé àtọjọ́ tí a ti jọ sọ̀rọ̀ pa. Mo rántí ọjọ́ kan Arojinle pè mí wọ́n sọ pé lórí Facebook ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe leléyìí kí ní báyìí rẹ̀ wọ́n ń wo ọ̀nà tí nǹkan máa tún fi dáa fún mi. Ọjọ́ yẹn mo ṣẹ̀ṣẹ̀ ń jíbọ̀ ni mo wá sọ pé báyé ṣe yẹ kó rí leléyìí o kéèyàn máa wò pé kọ́mọlàkejì òun kó lọ síwájú kó tẹ̀síwájú láàárọ̀ kùtù ó jọ mí lójú mo mọ̀ pé ìdí tẹ́ fi wá ní ká lè kẹ́kọ̀ọ́ sí inú mi dẹ̀ dùn fún àpẹẹrẹ méjì tẹ́ ṣe nípa ẹranko méjì yẹn nípa àwọn nǹkan tá a ti ń gbé wọ èdè àti àṣà Yorùbá ṣùgbọ́n tí ò rí bẹ́ẹ̀ tẹ́ẹ̀dẹ̀ sọ pé tí èmi náà dẹ̀ gbà pé kò ń ṣe ẹbí àwọn bàbá wa nítorí nǹkan. ṣé bá a ti ṣe tán báyìí ṣé mo lè sọ òyìnbó báyìí mi ì lè sọ báyìí ẹ jẹ́ n tẹ̀síwájú. ẹ lè sọ. ṣe rí kò sí ìran tí irú eléyìí ò ní ṣẹlẹ̀. ó ní ẹ̀yà kan tí máa ń bẹ lẹ́gbẹ̀ẹ́ fún tó jẹ́ pé tó bá bẹ́ wọ́n ó ṣe abẹ fún òǹtọ̀hún. ó bẹ̀rẹ̀ láti a títí wọ appendicitis àbí abiyamọ tí ẹ̀sọ́ yẹn náà ni. kí ni ní Yorùbá. ó ti ń sáré mú dúró. mi ò tiẹ̀ mọ Yorùbá ẹ̀ òun kọ́ là mọ́. èmi gan lọ ṣèwádìí lé lórí ni. ṣe rí ó ṣeé ṣe kí ọ̀rọ̀ Yorùbá máa ti wà ńlẹ̀ fún ó ṣeé ṣe nítorí ìmọ̀ ń tẹ̀síwájú ni. kí mo fẹ́ fàyọ ni wípé 20 ọdún ṣe mọ̀gbà tá a ti ní àwọn dókítà onímọ̀ ṣègùn èèbó láti 100 ọdún ó lé sẹ́yìn ọdún kò ì pógún ọdún nìsín tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rí pé ó wúlò gbogbo ohun tí à ń kọ́ láti jọ ọjọ́ ìní wípé kò ní wúlò kankan lára àwọn aṣèwádìí ṣẹ̀ṣẹ̀ wá rí wípé ẹni tí tọ̀dọ̀ tiẹ̀ bá ṣì wà àwọn kòkòrò àìfojúrí tó dáa wọ́n máa ń sá pamọ́ síbẹ̀ yìí sì máa ń pèsè nítorí náà tí igá gbuuru bá ṣèèyàn téèyàn ń ṣègbọ̀nsẹ̀ gbuuru ẹni tí tọ̀dọ̀ tiẹ̀ bá ṣì wà yóò tètè là lára àìsàn yẹn ju ẹni tí wọ́n ti yọ tọ̀dọ̀ tiẹ̀ lọ bó ṣe ń rí náà rèé àwọn òyìnbó náà ń ṣe kìí ṣe láti ọ̀dọ̀ wa nìkan ìmọ̀ gbọ́dọ̀ máa tuntun sí kí a lè máa tẹ̀síwájú. bẹ́ẹ̀ni mo ti ní kinní yẹn nígbà tí mo wà ní kékeré ṣùgbọ́n tèmi wọn ò lá ìyá mi nǹkan tó ń ṣe fún mi ó ní ọṣẹ kan tí wọ́n sáré pèsè wọ́n dẹ̀ bá mi fi pa láàrin ọjọ́ 3 ó ra ó pọ̀ fọ́ ọ̀fọ̀ yẹn ni mo wá ni mo ń nù kúrò Yorùbá ní ọ̀pọ̀lọpọ̀ ṣe rí lórí ọ̀rọ̀ ẹranko ìmọ̀ wa kù díẹ̀ ìdí sì rèé tí mo ṣe ń ṣiṣẹ́ ṣùgbọ́n lórí ewé ní ìgbà 100 nínú 100 tí Yorùbá bá sọ bẹ́ẹ̀ ṣe bá nìyẹn ìmọ̀ Yorùbá nípa ewé ó gúnrégé púpọ̀ nígbà tí mo ń ṣe ìwádìí ní ilé ẹ̀kọ́ gíga tìlú Ìbàdàn fún ìpele mi lórí jẹjẹrẹ ní ìwádìí mi tàn mọ́ gbogbo àwọn tó kù lọ ń lo àwọn oògùn òyìnbó wọ́n ń gbé oríṣiríṣi wọlé láti òkè òkun mo kàn lọ bá àwọn bàbá ni wípé tí wọ́n bá tààyàn lọ́fà irú ewé wo àbí ewé wo nítorí n táwa ń pè ní ọfà ní Yorùbá ó lóko tiẹ̀ nínú ìṣègùn òyìnbó tí mi ní lè dárúkọ báyìí
kíní yìí yóò sì kọ́kọ́ ṣẹlẹ̀ kí jẹjẹrẹ ó tó lè ṣẹlẹ̀. ṣẹlẹ̀. èmi ti wá rò ó pọ̀ pé tá a bá lè dènà eléyìí á dènà jẹjẹrẹ. nígbà tá a bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí lórí ìwé yẹn àwọn òyìnbó nìkan ti bẹ̀rẹ̀ lórí ẹ̀. lórí ẹ̀ pé bí ò bá ṣe sọ bẹ́ẹ̀ ni àwọn náà ṣe ọ̀pọ̀lọpọ̀ ewé bẹ́ẹ̀. a sì máa ṣètò kan lọ́tọ̀ tí a ti máa lè tú pẹpẹ àwọn nǹkan báyìí fún àwọn èèyàn tí kí wọ́n lè ní ìmọ̀ sí i. ẹ jọ̀ọ́ ẹ tẹ̀lé Àròjinlẹ̀, wọ́n wà ní orí X, Twitter, wọ́n wà lórí Instagram. A máa fi wọ́n sí nígbà tá a bá gé kíní tó bá fẹ́ jáde gbogbo ẹ̀ la máa fi wọ́n kún láti lè jẹ́ kí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tẹ̀lé nǹkan tí wọ́n ń ṣe ìwádìí ìjìnlẹ̀ lóríṣiríṣi fún àwọn ẹranko nípa ẹranko nípa ètò ìṣègùn. wọ́n tún fẹ́ kún wọ́n tún fẹ́ kún nígbà tẹ́ bá ṣe nǹkan tí ẹ kojú mọ́ yẹn tó dàbí pé ó ti fẹ́ máa rẹ̀ yín díẹ̀ ẹ̀yin ẹ tún lọ síbi ẹ̀fẹ̀ kẹ́ wo nǹkan tí wọ́n ń fi ojú àwọn ẹ ṣé gan ni tẹ́ wá jọ bá mi gbé kínní eléyìí fún omi ni láti máa fa omi mu nígbà tí ẹ bá fẹ́ eléyìí náà fómi ni a fìwé náà sínú ẹ̀ láti máa kọ nǹkan àti ìwé pélébé méjì náà sínú ẹ̀ fún yín. ẹ ṣé gan ni ẹ ṣé gidi gan ni o. ẹ ṣé o, iléeṣẹ́ yín ó máa tẹ̀síwájú o. àṣẹ. ẹ sì kú akitiyan yín lórí èdè Yorùbá. ẹ ṣé gan ni. eléyìí mo ti ní màá sọ tá a bá ti ń ṣètò mo fẹ́ràn àwọn aṣọ yín pọ̀ tó bá jẹ́ pé bákan náà lára wa ṣe rí yín ti ní ibo lẹ máa ń fọ̀ sí tẹ́ bá ti sá. ẹ ṣé gan ni mo dúpẹ́ tó a ti ṣètò lẹ́ni o a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún fún wa ní oore ọ̀fẹ́ láti ṣètò ní tẹ́ bá fẹ́ kópa lórí ètò yìí àbí ẹ fẹ́ gbọ́wọ́ wa ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ tẹ́ fi ń wò wá ní sáà yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí lẹ́yìn Ọlọ́run ni ọba mi ọlọ́pọlọ tí ń fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹ́ni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí í ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ ọpọlọ kó tó dìgbà míì ire o pùm. èdè yìí kò gbọ́dọ̀ parun. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari máa sẹ́yìn bóńbí. Kamari mama sẹ́yìn bó. Kamari máa sẹ́yìn bóńbí. Kamari mama sẹ́yìn bó. Máa sọ̀yìn bó, má ṣe sọ̀yìn bó. Kálejò máa lo èdè mi ni ó sọ. máa sọ̀yìn bó.